gbogbo àwọn ọ̀dọ́ ìlú rẹ̀ tó gbogbo ìlú báyìí ti dàbí pé ó wà lockdown sáwọn ẹ̀rẹ́ ti wà nínú igbó tán olúwa mi Ìgbòho ṣá owó baba dami wọ́n expect yín ní ìlú Ìwòye láti wá gbèjà Ìwòye fún àwọn èèyàn tó ń kidnap kí nǹkan yẹn lè dé òpin tí ó dẹ̀ má sí irú ẹ̀wọ̀n nínú ìlú. That is the state coordinator fún gbogbo àjìjàngbara ní ìpínlẹ̀ Ògùn. Reporting to you, sir. Aje. Opo, ta ló sọ pé kó pọ̀ kẹ̀? Ọlọ́run. Aje. Nǹkan ni ilẹ̀ ìgbà òótọ́ ọba wa púpọ̀. Kò sẹ́ni kan bẹ̀rẹ̀. Wàhálà Portables voice ni o ẹ gbà wá o wọ́n tún ti dé o mo ìsọlálẹ́ àná ìwọ tó bá wà lórí ètò wàhálà ìlàṣẹ títí lánàá tá a fi kúrò lórí ètò nígbà tó máa dé ní ìlú Ìwòye ní o ní Ògùn state wọ́n tún ti lọ jí àwọn méjì gbé wọ́n ti jí àwọn méjì gbé bá Ìwòye community ó ti di woro sí woro mo tiẹ̀ wá láìkélé tó wá ṣẹlẹ̀ báyìí torí àwọn youth ẹjẹ́ a máa speak out mo ní ẹjẹ́ a máa speak out tá bá ti speak out kì í ṣe gbogbo nǹkan ní ká máa fi kú ẹnu a ò bá ìjọba bàbá Tinubu jẹ́ tá bá tí gbogbo nǹkan báyìí bá ṣẹlẹ̀ tá bá speak out àwọn gan á mọ̀ wípé yèsì a fẹ́ ìṣubú àbí ìfarapa fún anybody ohun tá a fẹ́ òun la dẹ̀ fẹ́ òun nú hàn ṣùgbọ́n tá bá la fẹ́ nǹkan tá a sọ̀rọ̀ síta báwo náà ṣe fẹ́ mọ̀ nǹkan tá a fẹ́ tí wọ́n bá ṣe ní ọ̀nà tí ò dá tá a bá sọ̀rọ̀ báwo náà ṣe fẹ́ mọ̀ pé nǹkan tó ń ṣe yẹn àwọn ò láìkẹ́ kò fẹ́ bọ̀ wá tá a bá wá sọ̀rọ̀ ẹ yo ṣe ló léyè tiẹ̀ ṣe ẹ wo ẹ̀yin yúùtù wa ohun tó yẹ kẹ́ máa ṣe òun lẹ ṣe yìí o ìlú Ìwòye òun lẹ ti rí fídíò tẹ́ ń wò yìí o ó ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ ni mo sọ fún yín àní bó ṣe ń jíyàn gbé ó tún ti wá le ju ti tàtẹ̀yìn wá lọ ṣùgbọ́n wọ́n ní kó má pariwo síta kó máa mú mọ́lẹ̀ kó fi ṣe gbòólé òun lẹ ṣe rí tó ṣe dákẹ́ tó dàbẹ́ ni wípé wọn ò ṣe kankan mọ́ bẹ́ẹ̀ ń lọ ṣebí ti Sunday Ayẹni la ṣe ń tírìtì lọ́wọ́lọ́wọ́ bíṣọ̀ kábíyèsí gan ti wà lọ́wọ́ mi ṣe rí ìlú Ìwòye ẹ̀yin ọmọ Ògùn state wọ́n ní tí mi bá pé dáadáa bóyá Ìwòye àbí Ìwòye Ògùn state ló wà community ibẹ̀ náà ti ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ níbi last month bẹ́ẹ̀ ni wọ́n jí brọ́dà wa kan náà gbé tí wọ́n ṣe lọ́ṣẹ́ yamayama ní ìgbà tí wọ́n wá gbọ́ tí brọ́dà wa yẹn sọ wípé èèyàn sí Sunday Adéyẹmọ Ìgbòho làwọn àbí kankan kí á nọ́bà yọ sílẹ̀ wípé ọmọ Ìgbòho rí èèyàn Ìgbòho ni o ṣàgbà wèrè máa bá tiẹ̀ lọ kúrò ń bí má kó bá wa the fear of Ìgbòho is the beginning of wisdom fáwa náà bá tarí ẹ̀ lọ síta kódà ní kó tó di pé wọ́n fi wọ́n sílé yẹn nígbà tó jí ọmọkùnrin yẹn gbé gbogbo information yẹn ṣì ń bọ̀ lọ́nà kó tó kan eléyìí tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ nígbà tó jí gbé wọ́n béèrè fún ransom àwọn fámìlì náà bá lọ wá owó náà bá gbálé náà bá gbá ọ̀nà náà bá ṣe gbogbo ẹ̀ ni wọ́n bá kó owó náà bá lọ kó fún àwọn tí wọ́n béèrè ransom tó jí ọmọkùnrin gbé làwọn yẹn bá jẹ́ kó yé wọn wípé tọ̀ èèyàn tẹ́ jí gbé owó ransom yín rèé ẹ gbà ṣùgbọ́n èèyàn Ìgbòho ni ọmọ Ìgbòho ni o náà bá rìlíìsì brọ́dà wa yẹn sì ń gbà tọ́jú títí di wákàtí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ àbí kò yẹ yín bẹ́ẹ̀ yẹn yẹn kí ni wọ́n gbọ́ wípé èèyàn Ìgbòho ni ọmọkùnrin yẹn ni brọ́dà wa yẹn náà bá sáré padà wá náà bá ní àwọn wá dá owó padà wọ́n má dá owó padà wọ́n náà bá ní so èèyàn Ìgbòho ni yín lẹ́ẹ̀dẹ̀ sọ lẹ́gẹ́ lẹ́wọ́ farabalẹ̀ títí ta fi ń béèrè ránsọ̀mù ẹ̀ẹ́dẹ̀ lè sọ wípé
ẹ̀yin o Ìgbòho rèé o ẹ̀yin rèé o ẹ wá tún wá jẹ́ ká gba ránsọ̀mù tọ́kẹ́ tó máa san ó dá o àti yọ̀ǹda bírọ́dà yín fún yín ìfún owó gan tá a gbà á fowó mọ́ ẹ padà gbowó mi ìdẹ̀ṣeré òtítọ́ ni o wọ́n dá owó padà ẹ̀kúnrẹ́rẹ́ information yẹn ṣì ń bọ̀ tó bá yá ìyẹn ló yìí ń ṣẹlẹ̀ lọ àfìgbà tí wọ́n tún lọ jí nídìí sẹ́ẹ̀mì Ìwòye yẹn wọ́n tún ti lọ jí èèyàn méjì gbé òun lẹ́ rí lọ́wọ́lọ́wọ́ báyìí ṣe ti ráwọn yúùtù wa kò ń ṣe àwọn yúùtù nìkan lẹ rí bẹ́ẹ̀ yẹn o àwọn ọlọ́pàá ti fọ́ sínú igbó àwọn àmì ti fọ́ sínú igbó gbogbo àwọn brothers àwọn yúùtù yìí gbogbo wọn ti fọ́ sínú igbó báyìí sìn now àwọn ọmọ Ìwòye nọ́bà tún ní pé ká bá wọn rawọ́ ẹ̀bẹ̀ sí bàbá wa Òṣì Sunday Adéyẹmọ Ìgbòho pé kí wọ́n fún wọn ní backup èwo tiẹ̀ láriwo bàbá Ìgbòho every minute every second ṣe bẹ́ẹ̀ ní Ààrẹ Ọ̀nà Kakanfò ṣe bẹ́ẹ̀ lórí ẹ̀ṣọ́ olórí jagunjagun ṣẹ́yìn kì í pè yẹn ni ó yìí wà láyé ẹ jẹ́ kó gbé ọ̀pá àṣẹ tó wà lọ́wọ́ ẹ̀ kó fi tiro wá sínú gbóǹbẹ̀ àfi pátí nìkan pátí ni èèyàn tó lóun fẹ́ gba security ilẹ̀ Yorùbá nìyẹn o ojú tó bá máa bá ní kalẹ̀ kì í tààrọ̀ ṣe pin lágbọ́ o ẹ jọ bàbá Tinubu sẹ́yìn náà rí gbogbo bó ṣe lọ ẹ̀yin ọba ìjòyè gbogbo ẹ̀yin ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ṣe rí gbogbo bí géèmù yẹn ṣe ń lọ ṣe é ti rí gbogbo portfolio gbogbo kíní tó ń gbé kiri tó fi halẹ̀ kiri àwọn fẹ́ gba security the whole of Nigeria wọ́n fẹ́ gba ti ilẹ̀ Yorùbá mọ́ lójú ayé wọn lójú ẹ̀mí wọn báyìí òun ni wọ́n ń pa kúkúrú tí wọ́n ń pa gúngùn kò wá sọ́mọ Yorùbá kankan tí wàhálà dé bá láyé tí wọ́n ẹ́fà pé Ààrẹ Ọ̀nà Kakanfò mi ìrírọ́ ẹ̀rí ṣé ẹ ti máínọ́ọ̀sì Ààrẹ Ọ̀nà Kakanfò kúrò nílẹ̀ Yorùbá ni torí kò padà yé èmi mọ́ ẹ ti ẹ̀ rántí wípé Gani Yuige Adams òun gọ́kọ̀dẹ̀ tilẹ̀ wà láyé ó sì wà láyé ó wà ń bẹ́ o ipe kẹtí ẹ̀ pé o àwọn bọ́ìsì ẹ̀ tẹ́ bá dé di ìkan kékeré bẹ́ẹ̀ àfi high service yìí nìkan ni high service yìí nìkan ni ká má ti sọ pé a fẹ́ ṣe nǹkan kékeré bẹ́ẹ̀ kán ti máa sọ àwọn ò ṣe ní tiwa o àwọn ò bá wọn dá sí o kán máa rò pé àwọn ń ta géèmù pẹ̀lú bàbá Tinubu gangan fúnra lára ẹ̀ géèmù ojú Tinubu géèmù irun orí Tinubu géèmù itọ́ ẹnu ẹ̀ géèmù ẹ̀jẹ̀ ara ẹ̀ géèmù gbogbo nǹkan ẹ̀ ṣé èèyàn lè ta géèmù pẹ̀lú rí ẹni bẹ́ẹ̀ no now ó dáa bẹ́ẹ̀ bá kọ èèyàn ọmọ Yorùbá èwo nínú yín ló kọ̀ tí ò pé Ààrẹ Ọ̀nà Kakanfò níbi tá a bá dé èmi á wá bá yín pé Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn òfé o. lọ́rọ̀ kan ṣá wọ́n wá yín ní Ìwòye ní Ògùn state wọ́n ti kidnap àwọn méjì ó ti di woro sí woro ìlú Ìwòye ń gbóná lọ́wọ́lọ́wọ́ bó ṣe ń wo fídíò yìí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ so kì í ṣe ṣe Sunday Igboho nìkan ló dá ogun ilẹ̀ Yorùbá ẹ má fọmọdé yẹmọ bọ orí kẹ ẹ má fi ọmọdé yẹmọ bọ rí èyí tí bàbá ní bàbá ṣe tó ń fìyà ẹ̀jẹ̀ wọn lọ́wọ́lọ́wọ́ mélòó nínú yín lẹ rántí wọn mọ́ ṣebí ibi ìbàjẹ́ wọn lọ́pọ̀lọpọ̀ yín dúró sí ó gbowó ni kò yé Tinubu bàbá ò yé gbowó lọ́wọ́ Tinubu mi ìrírò ẹ̀rí bẹ́ẹ̀ sì ni gbogbo kọ́mpìnì wọ́n sì ilé ẹ̀pa gbogbo àkáǹtì wọ́n freeze gbogbo everything yet ẹ máa pariwo gbowó lọ́wọ́ Tinubu kẹ lọ́wọ́ gbó kẹ wọ náà kẹ ò ẹ̀yin olórí burúkú ọmọ àlè ìbàjẹ́ ènìyàn padà dáṣẹ́ Olúwa dúró nínú ayé ọmọdé yẹmọ abẹ́yìn òrí ni nǹkan tí ohun tó ké sí mi létí ni mo wá fọ̀ síta ó yẹ ká ẹ ti mọ̀ mí o wọ́n ní kí n bá wọn sọ fún bàbá Sunday Adéyẹmọ Ìgbòho ipe kí wọ́n wá fún wọn ní backup ń bẹ̀ ipe àwọn Fúlàní ó ti di woro sí woro ojúmọ́ kan jíjí gbé ni àwọn YouTube bẹ́ẹ̀ wọ́n ti yarí òun lẹ́ ń wo fídíò yẹn lẹ́ ń wò yẹn láti àárọ̀ láti yanjú màtá tó wà lẹ́kọ́ lọ kó ṣàánú wa èmi náà wá bá yín nísìn wọ́n rán mi ní èmi náà wá jíṣẹ́ fún yín èmi ò ní pé bàmí ò ṣe o torí mo fẹ́ àlàáfíà àti àlùbáríkà fún bàbá mi ẹ̀yin ọmọ Yorùbá ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká sáré pàdé bí comment section wọ́n ní kí n bá wọn parí kí n bá wọn sọ fún bàbá òòṣà wípé kọ́ fún wọn bá kọ̀ fún mo ní họ mẹ́hìn ok tó bá jẹ́ pé lórí ọwọ́ yẹn lẹ fẹ́ fi ṣe ni kò sí wàhálà ok ẹ jẹ́ kí n lọ pariwo síta tí àwọn ọmọ Yorùbá àtàtà nílé lóko lẹ́yìn odi tó bá ti sọ wípé kò sí wàhálà pínrín wípé àwọn fẹ́ kí bàbá kọ́ bá wọn dá sí lo Yorùbá sí wàhálà I don't know mi lè decide fún yín ẹ jẹ́ ká jọ pàdé níbi comment section ó yẹ ẹ máa drop comment yìí ṣé kí bàbá fún wọn ní support kan fún wọn backup sorry ọ̀nà nídìí backup bàbá wa ṣe Sunday Igboho ṣé kí bàbá backup ní àbí kí wọ́n backup up anyone ṣé kí bàbá dá sí àbí kí wọ́n má dá sí
ṣùgbọ́n o nǹkan ẹyọ kan tí mo rí tó wú mi lórí ni youth yẹn o àbẹ́yìn ò rí nítorí lọ́dọ̀ tèmi tá bá ní kéèyàn ṣe nǹkan tó bá ṣe ó ti móríyìn lọ́dọ̀ tèmi o èmi ò lọ́ta nílẹ̀ Yorùbá àwa là ń pariwo wípé kí àwọn youth wa kọ́ máa dìde kọ́ máa respond sí àwọn gbogbo kìíní kọ́ máa kú ẹnu wọ́n dẹ̀ ti bọ́ síta nísìn ẹ ti rí wọn yẹyẹ bó tilẹ̀ jẹ́ wípé ṣe ná dúró náà tán wò báyìí iná dúró ọ̀pọ̀lọpọ̀ kọ́ dúró kọ̀ wọ́n ẹlòmíì gan tẹ bá wo bó ṣe dúró síbẹ̀ gbọdọ̀ ní pé kò tó ti ń ṣẹlẹ̀ gò tí ẹ yí gbogbo ẹ ti dojúrú ṣó ti ráwọ̀ ayé tó dá lẹ́gbẹ̀ẹ́ ni. ẹ wo ẹ̀yin ọmọ Fúlàní àsìkò ti tó tá máa flush yín kúrò lẹ̀ Yorùbá enough wàhálà yìí ti pọ̀ jù wàhálà yìí ti pọ̀ jù kí ló dé ẹ̀yin tèmi ṣé mo wíire àbí mo wíire kí lẹ fẹ́ kí wọ́n ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ̀yin tẹ́ bá jẹ́ ọmọ Ìwòye ṣọ́ ara ẹ̀kọ́ tó bá síta má dárìn tó bá fẹ́ lọ sórí oko má dá lọ sórí oko ó ti di woro sí woro tó bá jí ẹgbẹ́ tó bá pa ẹ́ síbẹ̀ òkú kò ń bá láàyè wíjọ́ o mo wí tèmi o tó bá ti gbé dé fídíò yìí tó bá dọ́dọ̀ ẹ̀jọ́ tó rọ náà bá mi share káàkiri má gbàgbé láti bá mi drop comment sábẹ́ fídíò yìí sì má gbàgbé láti bá mi thumb up on this particular video orúkọ tèmi ò yí padà rárá Yèyé dára kó wé kó onímọ̀ jẹ́.